mi nígbà kó lọ kó má mú mi lọ kò ní ṣeé ṣe o kí ló ṣẹlẹ̀ ara ilé rẹ̀ ń kí o. gbogbo ohun tẹ́ mi látẹ̀kọ́ gbogbo èmi náà lọ ẹjọ́ pé fìlà ní pàṣẹ èmi náà ti dé fìlà. jọ̀dá àgbàgbọ́ mi lọ. ibi tẹ́ ń lọ dájọ́ ń lọ ibi bẹ́ẹ̀dì ẹni tẹ́ ń sọ. tá a là ń sọ. bàbá dájọ́. last ọ̀rọ̀ fọ̀gànà. tó o ṣẹ̀ṣẹ̀ fè mí ṣàkókò òun mi. ẹ tó lè sọ ọ́ lọ padà ó ti wá lójú ẹ̀ báyìí ó ti yé mi dákun wájọ nítorí Ọlọ́run lóòótọ́ là ń lọ sí ọ̀nà àmbàsádọ̀ Yorùbá náà ló sì mọ̀ sọ wípé tí fìlà bá ti wá kọjá kinní kan yóò ti di kínú. ó ti di bàbá sára balẹ̀. ẹ ṣé bó ṣe wá lọ náà nì. àmọ́ ẹ mọ̀ ṣe lọ́nà mọ́. kí fìlà ṣáà ti yọ nígbà tí mo pé fìlà ní páàsì ó lọ odò ti yá náà nù láṣẹ ambassador gbàlejò lónìí. ambassador ti gbàlejò ó ti gbàlejò MC ambassador Adéfẹ́mi Adémúlẹ̀gún èèyàn àtàtà ni another ambassador is a counterfeit. birthday shout náà ni October 2nd ọdọọdún òun náà ní ọjọ́ ìbí ẹ̀ àṣeyí ṣàmọ́dún lágbára Ọlọ́run Elédùmarè. àtọmọdé dẹ̀ ni. bẹ́ẹ̀ni ẹ máa retí pé ti Portable àṣeyí ṣàmọ́dún.